I know y'all expecting me to talk about KOLEOSO part 6. Are you not expecting me? No, ṣé ti máa expect pé kí n sọ̀rọ̀ nípa KOLEOSO part 6. Ẹ ti ọkọ ṣe kí ni, ẹ ọkọ máa drop in comment section wípé well done, well done, well done. Ẹ máa kọ well done, well done. Ẹ máa kọ sí comment section bye. Because mo nǹkan tí mo sọ fún yín, ó happen àbí ó happen? Ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀? So KOLEOSO, oh, ẹ ti ọkọ máa rate movie yìí. Ẹ máa rate from 1 to 10. Ẹ máa rate KOLEOSO from 1 to 10, from 1 to 10, from 1 to 10, from 1 to 10. Ẹ máa rate ẹ fún ní mark. Nínú 1 to 10, ẹ fún KOLEOSO ní mark. Ẹ ọkọ máa fún ní mark náà kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ yìí. Ẹ jẹ́ kí ọkọ máa wo comment section. Mo ń dúró. Ó yẹ ẹ máa rate from 1 to 10. From 1 to 10, ẹ máa rate KOLEOSO. When I told you a movie is a banger, KOLEOSO is a banger. Ẹ̀yin náà wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú KOLEOSO. Ẹ wo bàbá yẹn, ẹ wo ní tí bàbá yẹn ti jùlẹ̀ nínú movie yẹn. Ẹ gbọ́ tí bàbá KOLEOSO tún sọ. Oh, gbogbo àdúrà pé gbogbo àlà máa rí àánú gbà. So ìtẹ̀lẹ́rí movie yìí ṣe KOLEOSO from 1 to 5. Orí movie yìí ṣe. The movie is really great. So nǹkan tí máa sọ fún yín nípa movie yìí báyìí ni wípé gbogbo àlà ti wo part 5 and I know we are all expecting part 6. Mo pé gbogbo àlà expecting part 6 pé kó jáde. But ẹ má jẹ́ kí n parọ́ fún yín. There is nothing like KOLEOSO part 6. Òótọ́ tí mo fẹ́ sọ fún yín nìyẹn. There is nothing like KOLEOSO part 6. For very soon, but very soon, wọ́n máa padà ṣiṣẹ́ ní orí KOLEOSO. But ó máa wá jẹ́ return of KOLEOSO. It will be return of KOLEOSO, not KOLEOSO part 6 anymore. Kì í ṣe KOLEOSO part 6 mọ́. It will be return of KOLEOSO. So return of KOLEOSO yẹn dẹ̀ máa ṣe kí ni? Ó máa jáde bọ̀ kì í ṣọ̀rọ̀ báyìí. Ó ì máa ṣe díẹ̀. Ìmọ̀ ó lè má jẹ́ yẹ̀ yìí, ó dẹ̀ lè jẹ́ yẹ̀ yìí náà. But ẹ máa expect báyìí ni return of KOLEOSO, return of KOLEOSO, not KOLEOSO part 6. Ẹ̀yin náà wo movie yẹn, wo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Nínú gbogbo wọn bẹ́ẹ̀ yẹn, ẹni tó yẹ pé mo ṣèkà jù nínú àwọn bàbá KOLEOSO. Lọ́dọ̀ tí yín ta ló ṣèkà jù nínú àwọn bàbá KOLEOSO? Ẹ drop ẹ comment section. Ẹni tẹ́ mọ̀ wípé ó ṣe ìkà jù nínú àwọn ọmọ bàbá KOLEOSO, ẹ mention orúkọ ẹni yẹn. No one, but ẹ drop ẹ comment section. Mi ò ní sọ̀rọ̀. Ẹ má jẹ́ kí n sọ kankan. Ẹ lọ sí comment section. Kẹ́ lọ sọ ẹni tó ṣe ìkà jù nínú àwọn ọmọ bàbá KOLEOSO. Ẹ lọ máa drop ẹ sí comment section báyìí. Ẹ máa drop ẹ sí comment section. Ẹ máa drop ẹ sí comment section. Ẹ máa drop ẹ sí comment section. So mi ò ní parọ́ fún yín. There's nothing like KOLEOSO part 6. It will be return of KOLEOSO, and the return of KOLEOSO is coming soon. Return of KOLEOSO is coming soon. It might not be this year. Ó lè jẹ́ next year. Ó dẹ̀ sì lè jẹ́ year yìí. But KOLEOSO ó ti parí síbẹ̀ yẹn. So return of KOLEOSO ń padà bọ̀. Ẹ lọ máa get ready. Ẹ lọ máa gbáradì fún. Ẹ dẹ̀ máa tẹ subscribe button torí máa padà update yín bó bá ṣe máa jẹ́. Ẹ máa click lórí subscribe button. Kẹ́ dẹ̀ máa on notification button tó dàbí aago yẹn. Ẹ click lórí ẹ̀. Kẹ́ fi notification yẹn síbẹ̀. So may you be blessed in Jesus' name. So my name is Esan Oladiti David, known as Olidi Praise. Thank you so much.